TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ìjìyà TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Inú ẹni èdùn títí ká pamọ́ra ẹ orí ẹni ò sì níwú títí kéèyàn wò ó wípé ká dúró kápọ̀ gbélé bẹ́ẹ̀ bínú ẹni bá dùn dandan ni kéèyàn ó fi hàn bára ẹni bá yá dandan ni kéèyàn ló fi hàn kọ́lọ́mọ́ tẹ̀síwálẹ̀ ní tára rẹ̀ ò ní yá ìtòrò òdòdó ní sọmọ owó kọ́mọ́ lè fẹ́ lòdòdó sí ní sẹ́yìn. Bẹ́ẹ̀ ni àwọn òtí ẹ gbọ́dọ̀ sòdòdó mi. Irọ́ ọjọ́ ẹ máa ń bọ́ láyé kọjọ́. Kámọ́tì ẹ̀rí ni Pọ́ọ̀lù wí. Bẹ́ẹ̀ ẹ káàárọ̀ gbogbo wíkíbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níléeṣẹ́ BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n àjíire bí ṣàlàáfíà làwà ọjọ́ ojú bí èmi mọ̀ pọ̀ ọ̀dẹ́ dùn torí pé ó dùn lọ́dọ̀ tiwa bí bó bá sì ti dùn lọ́dọ̀ tiwa ó di dandan kó dùn lọ́dọ̀ tí a ò kó nírí wàhálà láàbí oníkan yìí kò níkan wá ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà ojúmọ́ àìkú ti ṣe báálì ọ̀rọ̀ jìjìtà jílẹ̀ ní mo mọ̀ wípé a ti dí àdìsínú ọlá a ò dí sínú ìbànújẹ́ ìbànújẹ́ ò ní kàn wá kò ní kàn yín má ṣe Elédùmarè ojúmọ́ aláyọ̀ náà lè tó tẹ̀ ń gbọ́ níkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n tí ẹrẹ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ inú ẹ dùn yàtọ̀ lẹ́ni ó dàbí ẹni wípé láti ti dún ẹ máa bá parí ẹ lè pè lẹ́yìn ètò ó lè fún yín ní sí àtìyín torí tí bẹ́ẹ̀lẹ̀ yóò tó wá pín o. bọ́ bá rí bí mo ṣe ń wò ọ́ lójú kámẹ́rà yọ yọ lẹ́nu èèwọ̀ ṣeré mo rò pé ti ìwọ náà ti rà láti àbí. irọ́ ewé tí ẹ yìí kúkú mọ̀ pé tí ẹ yìí náà ni. ẹ dákun ìgbà wo ni ó yẹ kí inú ẹni máa dùn. kó tiẹ̀ sí. ọ̀dà gbéra lẹ̀ tẹ̀wájú. ẹ̀dẹ̀ tún ti dé náà nìyẹn bá a ṣe ń dé dídé tá a dé a ò dé lásán a dé tòun ẹnu wa dídé tá a dé a ò dé lásán a dé tèdètèdè a dé tọ̀rọ̀tọ̀rọ̀ a dé tọ́látọ́lá a dé tìyìtìyì adé tẹ̀yẹ̀tẹ̀yẹ̀ adé tàwọn ìròyìn wa ẹ ti mọ̀ pé bá a bá ti dé àtàwọn òwe ìròyìn wa tá a mọ̀ kà sí létí náà la tún ti dé bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ wò pé ó mọ̀ ṣe bí à ń kó láàárọ̀ ìnìbọn tún ti gbé e wá nù torí ẹ mọ̀ pé irú àsìkò tá a wà yìí ó dáa kó di wípé ká lè mọ fọpẹ́ fọ́nà ká mọ fìfì fọ́nà àti wípé ẹ mọ̀ pé ọdún yìí ó tún ti ń kàdé tiẹ̀ lẹ̀ púpọ̀ ṣiṣẹ́ ọdún òun náà dẹ̀ tún wà lóde mo mọ̀ pé ẹ̀yin náà ṣe múra lọ́dọ̀ tí àdẹ̀kù múra ọdún ayọ̀ àtàláfíà náà láfi parọ́ ọdún yìí òun náà lásìkò ọdún tó ń bọ̀ lágbára lọ ọ̀tẹ̀ náà níjà ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lọ́kọ tiẹ̀ bí egun bá dé gbangba fún bí egun kò ṣe bá dé gbangba fún bí òṣà ẹyẹ méjì kì í jàṣà ẹyẹ méjì kì í jẹ́ kówé èmi ní Àánú Olúwapọ̀ Adéọlá mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀. tọ́ ẹni bá mọ̀ sámi gbàfìgbà tọ̀gbà lọ́lọ́gbàgbà ọba níní gbani o Èdùmàrè nìkan ló lè gbà mí ló lè gbà yín ló lè gbà gbogbo wa ẹ kú kalẹ̀ ẹ kú ojúmọ́ Yorùbá máa wí pé òyìtájá bá paṣọ ńlájà pàjù ní dédé àsìkò yìí ìjẹ́lẹ̀ mọ̀ pé àrínimọ́ni làkínimọ́ni àkínimọ́ni làpénimọ́ni àpénimọ́ni làfínípéní àfínípéní sì láfẹ́ èèyàn pé èèyàn ẹ wo ọdún yìí tún lọ́nà irú èèyàn wo la fẹ́ ká máa pè yín mọ́ lọ́ọ̀dẹ̀ yìí akínyìn nítorí pé ọ̀tún ọjọ́ ló fi inú kúlú ṣe lébọ́jọ́ bá yọ kúlú
àlójú máa mọ́ ọjọ́ tuntun míì látún ń já pàtì yìí o gẹ́gẹ́ bí ìgbéyàwó bá já ohun tuntun nú ọ̀rá pàtì ọ̀dà náà àánú olúwa àtìdé náà nà akínyín olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ tèmi iṣẹ́ rí lónìí amúragbá taragbá amúragbá taragbá amúgba ìgbà inú gba igbá fúngbà àgbàlagbà tí ń bẹ́ ń di igi ìgbàkígbà àgbàlagbà lè máa mú gba àgbà jẹ́ ní ìgbà níta gbangba nítorí pé ta gbangba là á ta gbangba tagbára sì lálágbára fagbára rẹ̀ gbà ta lágbára lọ ìta gbangba là á bẹ́wí ajílẹ̀ ti pé ẹ̀kú ojúmọ́ olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ mi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà náà rí o mo kí yín níbi gbogbo lórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì BGI TV bàbá gbàgede mọ TV àkòdé tán ló ní kẹ̀kẹ́ lúkẹ́ á bẹ̀rẹ̀ sí máa jáwọn ìròyìn ń balẹ̀ fún bí ìgbìyàn ń jápò yèrè àpò ẹ̀wà bọ́lẹ̀ pìpìpì ọ̀dà náà etí yín ò gbọ́dọ̀ di sí ti ń lọ ẹ sì jẹ́ káwọn ẹlòmíín náà mọ bó ṣe ń lọ látàkà àgbẹ̀yẹn lójú òpó YouTube yín ẹ tẹ bàbá gbàgede mọ TV ẹ subscribe ẹ tẹ àgòrán ní létí yẹn gan kẹ́ẹ̀sì tán pé fáwọn ẹlòmíín kán lè mọ tẹ̀ ń jẹ́ gbádùn gan o níkànnì BGI TV. tó tẹ̀lé ó ní nǹkan kan tí ń bẹ lójú òpó YouTube yẹn bó ṣe máa ń ṣọwọ́ rèé èmi àmọ́ ní kí wọ́n bá wa tẹ̀ ká lè mọ̀ pọ́n nífẹ̀ẹ́ wa torí àwọn náà ẹ̀yìn láìkí kọ́ wọn láìkí wa káwa náà lè láìkí wọn padà. ẹ wò ó lójú òpó ti Facebook àwògbẹ́yìn ń bẹ̀ náà Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ ẹ fọ́lọ̀ wa pẹ́ ẹ bá ti fọ́lọ̀ wa ẹ mọ̀ rí tá à ń ṣe lọ́dọ̀ wa ń bì yìí àwa náà ó sì mọ̀ nífẹ̀ẹ́ yín ẹgẹ́ tiẹ̀ náà. lórí Instagram wa ìrọ̀rùn náà lọ bá dé ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22 ìrọ̀rùn ni. ẹ dẹ̀ láǹfààní láti wá polówó ọjà yín ẹ jẹ́ fi tiwa gbé tí ń lárugẹ ẹ̀yẹ́ náà wá fi tì í kẹfì gbé tí ọ lárugẹ ẹ jẹ́ kọ́mọlùbọ́ ẹ jẹ́ gbogbo wọnú ara wọn kó lè kú mọ́ òun bí ìdodo ẹ̀fọn ṣó ti yẹ yín. àlejò orí ìdodo ẹ̀fọn rí. tí ẹ jẹ́ tóbi torí dẹ́ ẹ kọ́kọ́ mọ tẹ̀ mọ yanjú ọ̀rọ̀ mi náà kó tó mọ já mi lẹ́nu kọ́ torí ìdodo ẹ̀fọn èmi ó ṣàlàyé fún ọ lẹ́yìn ètò bó ṣe rí. ọ̀rẹ́ ṣàlàyé ẹ̀fọn lójú táyé. èyí tàbí irọ́ jẹ́ wọ́n kọ́ ṣàlàyé fún ọ ìwọ ni òye èmi ó ṣàlàyé fún ọ bó ti rí. ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójú amóhùnmáwòrán yín kẹ́ pé gbogbo bẹ́ẹ̀tì rí gbogbo bẹ́ẹ̀tì ṣe ni wọ́n jẹ́ kó dé sétí ìgbọ̀ yín owó tí ò sẹ́yìn kódà owó ìdákọ̀ owó ẹ̀pọ̀ àtàkà òun lágbà lọ́wọ́ ẹ̀yẹn fọkàn yín balẹ̀. ọjà náà bẹ́ẹ̀ ṣe wá mọ̀ pé a ti dé láàárọ̀ òní látàpá abẹ yẹn tá a sì bẹ̀rẹ̀ sí fún yín láwọn kókó oníròyìn ọ̀nà lákọ̀ọ́kọ́ ẹ já lókè lọ́hùn ó bá a bá ti wá dé á tẹ̀síwájú lóní bẹ̀m̀bẹ̀ yẹkẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún tí ìlú òkè ìlá ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yẹ yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òkè lọ́run àti lọ àti dé ẹmọnìyàn àbí ó dá nítorí àkókò wa ẹja mọ fún yín láwọn kókó tó wà láwọn ojú òpó ìròyìn wa fún tèmi kókó àkọ́kọ́ tí màá fi ṣáájú mo rò pé ẹ ti mọ gbọ́ káàkiri níbi tó ti di wípé ẹni kan tí wọ́n mú wípé òun oníṣe ògùn fún Sunday Igboho wọ́n mà ti fi ọ̀rọ̀ léde kódà tomijé tẹkùntẹkùn ni bí gbogbo ẹ ṣe jẹ́ a ó jẹ́ kẹ́ gbọ́ níbí lẹ́nìí náà ni. ọjà náà ìmí tún wà níwájú mi lójúde àwọn ibi tí ìròyìn ọ̀hún ti ń yọjú kọ́rọ́ bọ́rọ́ síta níbẹ̀ ni wọ́n ti ní àwọn ọlọ́pàá kan ẹni wọ́n fi ọkọ̀ wọn tó ṣekú pa ọlọ́pàá míì lórí ọ̀kadà lásìkò tí wọ́n ń lépa àwọn ọmọ yahoo bó ló ṣe jẹ́ ẹgbọ́n òun láàárọ̀ rẹ̀. ajá tó pa ọlọ́pàá ní security ẹgbẹ́ rẹ̀ ló pa kọ́lọ́hún ṣàánú wa. eléyìí náà tún wà níbí yìí Platform Times òun ló fi síta níbi tí Masari ti sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ Katsina wípé ṣé ẹ rí o bó bá tiẹ̀ ṣe é ṣe tó jẹ́ pé lásìkò gbà tẹ́ ń dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ gbé ẹ̀mí mi ẹ wò ọ̀gá lẹ jẹ́.
ọmọbìnrin kan mọ̀ ní ó fàbínú yọ ó gba ilé ẹjọ́ lọ ó ní ẹ̀wò olólùfẹ́ mi tẹ́lẹ̀ rí ẹ dákun ẹ bá ń gbé ó ti fẹ́ ojú kínní yìí ojú kí ló fẹ́ kí ló ní kí ilé ẹjọ́ ṣe ẹ máa bá wa bọ̀. tó eléyìí náà tún wà bí ìpínlẹ̀ Jigawa Daily Post ló pòsì ẹ̀ ní kó ti di wípé arákùnrin kan tó jẹ́ ẹni ọdún 17 òun ló mọ̀ ti fi nǹkan kódà ó gbági mọ́ ìyàwó rẹ̀ mọ̀ ti kú bọ́rọ̀ òun ti jẹ́ ẹ ò gbọ́ lóòrọ̀ ní. ọ̀dà òmíì náà tún wà eléyìí jẹ́ láǹfààní láti máa gbọ́ níbi tí ọmọkùnrin kan ọmọ ọdún 23 tó ti di ẹni tí wọ́n gbé lọ fún ìgbẹ́jọ́ pé wá ń bí wá jẹ́jú ara rẹ pẹ̀lú bó ti ń jí alùpùpù ọ̀kadà gbé ẹ gbọ́ ojúde Punch ló ti ìta lónìí pọ̀pọ̀. mọ̀jọ́kadà ní tí. ọ̀dọ́mọdé kan òun lọ́mọ ti fi ẹ̀wọ̀n oṣù 6 jura ò lórí wípé ó jí owó ọ̀gá rẹ̀ tó jẹ́ 1,100 ìyẹn 100,000 naira. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń sáré mú yín lọ sábò eré ìdárayá lọ́wọ́ kan náà ẹ̀wọ̀ àjọ NFF fúnlẹ̀ Nàìjíríà wọ́n ti yan akọ́nimọ̀ọ́gbá tuntun fún pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tàníná ẹ máa bá wa bọ̀. ẹ wo ìròyìn kàyéfì lélẹ́yìí níbi tí bàbá kan tó jẹ́ ẹni 80 ọdún 80 years òun ló ti ṣekú pa ìyàwó rẹ̀ tó jẹ́ ẹni ọdún 61 years lórí wípé ó kọ̀ káwọn ọjọ́ ṣe ìṣelọ́kọláya ní ọjọ́ Kérésìmesì abẹ́rẹ́ ìpínlẹ̀ yìí ó lékè nǹkan gan gidi ni. ó lékè nǹkan o kọ́lọ́run máa ṣàánú wa ọ̀dà náà jẹ́ abẹ́rẹ́ sí máa mú pápá nítorí omi gbóná ìpẹ́ lẹ́nu afàtẹ́lẹwọ́ pọnákàn ìdúró parí ìjà. ọ̀dà alákọ̀ọ́kọ́ náà ẹ má gbàgbé ojú òpó YouTube wa lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ kẹ́sì tí aago rán ni létí yẹn kó lè máa rán yín létí bá a ṣe ń gbàwọn ètò wa jáde lóòrèkóòrè lọ́wọ́ kan náà ẹ pin fáwọn ẹlòmíì kan máa tẹ̀ ń dẹ́gbà náà. ẹ̀yin tí mo fẹ́ mú ràn létí náà ló bẹ́ẹ̀ sì rèé ẹ má gbàgbé pé lójú òpó ti Facebook wa Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. ọ̀dà lọ́wọ́ kan náà ti Instagram wọ́n ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22. ẹ̀dẹ̀ lè wá polówó ọjà yín ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yín ẹ pé bákan náà ṣé o rántí májẹ̀mú Amẹ́ríkà ẹ̀yà náà sì wà lójú òpó YouTube wa ẹ gbọ́dọ̀ wò ó ẹ ò tí ẹ gbọ́dọ̀ sọ pé ẹ ò fẹ́ wò ó ẹ̀yin náà gbìyànjú kẹ ẹ wà lọ́dọ̀ wá bí ẹ ò ti rí bẹ̀ tá ti gbé síbẹ̀ eré yẹn ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló kọ́ ń bẹ̀ àwa tó jẹ́ pé ẹnu wá dùn láti máa ṣe májẹ̀mú ẹ já lọ́wọ́ tó ṣẹlẹ̀ ní májẹ̀mú Amẹ́ríkà ká lè fi kọ́gbọ́n ó yá smoothie. ọ̀dà náà kó tó di pé ẹ máa wo májẹ̀mú Amẹ́ríkà ẹ jẹ́ àtún máa fún yín látàpá bí àwọn ìròyìn yẹn lọ́lọ́kùn òjọ̀kan lọ́rìn kíniwín níbi tó ti ń jẹyọ síta látàpá bí ìròyìn kan tó kọ́kọ́ bọ́ta ní ṣàlàyé ọ̀rọ̀ ó ní kọ́lọ̀ mọ̀járìn níjọ tẹ̀bí pọ̀nà o ń ṣe ni ọlọ́pàá ni wọ́n tún ṣekú pa ọlọ́pàá ẹgbẹ́ wọn báwo ló ṣe ṣẹlẹ̀ Ọlọ́run máa ṣàánú wa ọkọ̀ ayíde tí àwọn ọlọ́pàá gbé sóde láti bẹ̀rẹ̀ sí lọ fi lé àwọn ọmọ tí wọ́n jẹ́ yahoo eléyìí tí ìròyìn fi sóde ni wọ́n ní bí wọ́n ti gba ìpè ìtanilólobó látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí wọ́n pè wọ́n ní RRS ìyẹn Rapid Response Squad wọ́n ní bí wọ́n ti gba ìpè pé wá ń bí àwọn kan mọ̀ wà lẹ́kìtì eléyìí tí ń domi àlàáfíà rú tán àwọn kan tún ní afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ní wọ́n lápá kan àwọn kan ní ọmọ yahoo mọ̀nà tó jẹ́ ń ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá bá ní ọ̀dà ọyẹ gbéra ẹ bẹ̀rẹ̀ sí mọ́ lọ ọ̀gá ọlọ́pàá kan tiẹ̀ eléyìí tó jẹ́ wípé òun ṣẹ̀ṣẹ̀ ń kúrò lẹ́nu iṣẹ́ orí alùpùpù lọ́wọ́ àtọ́gbé sẹ́yìn tí ń lọ lé ó fẹ́ lọ rèé jẹun ó ti pèyàwó ẹ̀ tẹ́lẹ̀ wípé mo ti ń ti ibi iṣẹ́ bọ̀ o dákun jẹ bó jẹ́ lé ebi ó ti wà lójú ọ̀nà ilé àwọn ọlọ́pàá tí ń tọpinpin àwọn ọmọ yahoo bí wọ́n ti kọlù nù ọlọ́pàá ṣekú pa ọlọ́pàá lẹ́kìtì níròyìn yẹn ń sọ ń ṣe ni oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé irú kí wàá leléyìí nígboro ayé ní ntọ́dún tuntun táwọn lọ́wọ́ iwájú ẹ wò ó àníkàgbákò láṣẹ Èdùmàrè ìròyìn yẹn jẹ jáde bẹ́ẹ̀ àwọn ìwé ìròyìn gbogbo ló fẹ́ẹ́ gbé tán láàárọ̀ òní ẹ wọnú ẹ lọ́kẹ́ tún lọ́mọ ló ń gẹ́gẹ́ àbájìnà àti rẹ̀gẹ́dẹ́ fún yín. eléyìí náà ń bẹ lákàtà mi bí smoothie ṣó rántí ẹnìkan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé òun ní ṣe babaláwo Sunday Igboho ṣó rántí kí ló kọ rẹ̀ wo bá rántí. Dàda Ifásòótọ́ ni. bẹ́ẹ̀ ni Dàda Ifásòótọ́ arákùnrin yìí òun náà mọ̀ ti fojú léde ó ti sọ̀rọ̀ ó sọ tinú ẹ̀ nípa bí iṣu ṣe kú bọ̀bẹ̀ ṣe bẹ́ kódà arákùnrin yìí ó sọ̀rọ̀ tòun tẹkún àtòmídé lójú ó ní gbogbo ọ̀rọ̀ tó sọ yìí ó ní irọ́ pátápátá tí ò lóòótọ́ ni wọ́n pamọ́ ó ní ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀
kó má dàbí ẹni pé ẹnu tèmi lẹ ti ń gbọ́, ẹ mọ̀ pé ẹnu oníkan náà la ti ń gbọ́ pọ̀ ọ́n. Ẹ jẹ́ àdókè lọ́hùn kẹ́ ẹ lọ gbọ́ bí arákùnrin yìí ti sọ̀rọ̀ tòun tòmídé lójú. Gbòórí mo ní orí TV àti orí kìíní ni mo ti ń wò. Wọ́n ní èmi mo ṣoògùn fún pé èmi ní babaláwo ẹ̀ pé dáìsí wa ìtàn wá fi gbé mi. Orúkọ mi ni Fáṣòótọ́ Dàda. Iṣẹ́ awo ni iṣẹ́ tí mo ṣe. Ọmọ bíbí ìlú Èkìtì ni mo jẹ́. Ní on the 16th of July this very year, àwọn kan ni mo lè pè torí wọ́n fi ID card wọ̀n mí, wọ́n wọ aṣọ, wọ́n fi search warrant wọ̀n mí, wọ́n dànù lérú, wọ́n di gbogbo àwọn tán bá ń bẹ̀, wọ́n dì wọ́n mú. Wọ́n wá gbé fóònù kan dání, wọ́n á bẹ̀ sí ní pariwo ọ̀gá confam confam. Wọ́n á bi wọ́n pé kí ni confam. Ojú ẹsẹ̀ tán ṣe confam, mo mú fóònù mi kúrò lẹ̀. Wọ́n ní who is the owner of the phone? Mo ní it belongs to me, look at my name here. Wọ́n wá ní okay ìwọ ni, mo ní èmi ni. Wọ́n wá ní you called Mr. Tajudeen. Mo ní ta ló ń jẹ́ Tajudeen. Wọ́n ní láti Ìbàdàn. Mo ní yes ó ti wà lọ́dọ̀ yín báyìí pé wọ́n gbé wọn wọ aṣọ, mi ò recognize wọn. Mo ní wọ́n gbé ní Ìbàdàn pé mo pè kí n lè kí pé wọ́n release ẹ̀. Tajudeen ọlọ́kadà ni. Mo dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn pé ṣé a máa ọlọ́kadà ni. Ó ti yé, so ó yá mi lówó. Mo ní ìṣòro ńgbà yẹn, ó wá fún mi lówó. So bó ṣe fún mi lówó pé màá san padà o, but kí n sì lọ lò náà kí n kàn ṣe sọ́ọ̀fù wàhálà tí mo níná. Ìgbà tí mo wá gbọ́ pé wọ́n gbé, ibùdó èèyàn kan ló mú fóònù wá tó ṣàṣe àwọn bí nǹkan ṣe ń lọ ní ọ̀hún, tí mo wá rí mo ní màá lélẹ́yìí pé ó tún wà lára àwọn tán kó. So ìgbà tán wá ní wọ́n ti release ẹ̀ ní that is 7 days after tán ti gbé wọn. Mo wá pè kí n kí. So bọ́n ṣe ń ṣe gbogbo wọn yẹn, wọ́n ti dànù lérú àwọn kan tí mo rà sínú ilé, wọ́n ti fi ọ̀bẹ, wọ́n ti yá, wọ́n ti ìbọn bọ bẹ́ẹ̀dì torí tẹ́lẹ̀ wọn ò gbébọn wọlé, àwọn tó wọlé pẹ̀lú mi ò gbébọn, but ìgbà tí wọ́n bẹ̀ sí ní gbọ́rọ̀ yẹn, àwọn tó gbébọn wá wọlé. Wọ́n wá bẹ̀ sí ní béèrè question lọ́wọ́ mi. Ìgbà tó ti ṣe ìwọ ló pé kò sí wàhálà ìgbà náà, tẹ̀lé mi dé police station Ìkẹrẹ́ náà ti wá. Mo ní police station Ìkẹrẹ́. Wọ́n ní pé for the case pé kò sí anything fine in me, I should just go and sign. Mo ní okay, no problem, if it is sign we should go. Bọ́n ṣe gbé mi nìyẹn. Wọ́n wá ní ṣé mo gbọ́ Haúsá. Mo ní mi ò gbọ́ Haúsá, mi ò lọlé Haúsá rí débi tí mo gbọ́ Haúsá. Wọ́n ní okay. Wọ́n ní kò sí wàhálà. Ojú ẹsẹ̀ wọn ṣèǹjẹ̀dẹ̀, wọ́n bẹ̀ sí ní sọ Haúsá, but for my own view pé nǹkan tó ń sọ yẹn pé tán bá gbé Màyíndé Ìkẹrẹ́ lóòótọ́ bó ṣe sọ, àwọn èèyàn ò ní jẹ́ kán carry operation wọn. Bọ́n ṣe direct sí Ìbàdàn nìyẹn. Wọ́n gbé mi sí Ìbàdàn ní that very night ní on 16. Ìgbà tó di on the 18, that is Sunday. Wọ́n gbé mi Friday, Saturday, Sunday. Wọ́n gbé mi, wọ́n ní ó yá book me to Abuja. Mo ní Abuja tó wí ẹ̀ sọ nǹkan tí mo ṣe. Ẹ gbé mi síbí yìí, ẹ gba aṣọ lọ́rùn mi láì ṣolè. Mo ní wọ́n ní ọ̀gá, you are here now. Mo ní okay, I'm here now. You feel you can do anything. You can't do anything. I'm a citizen of this Nigeria. Àjọ drag yẹ. So ìkan wá sọ Yorùbá sí mi pé kí n ní sùúrù fún wọn, gbogbo nǹkan tó bá ṣàfẹ́ ṣe torí ó ti béèrè lọ́wọ́ mi. Mo ní mi ò ṣe anything. Wọ́n ṣe gbé mi nìyẹn, ó dà Àbújá. Wọ́n gbé mi dà Àbújá. Wọ́n ní kán kọ àwọn nǹkan kan sílẹ̀, ṣé mo lè kọ̀wé? Mo ní in fact mi tẹ̀ lè kọ ìwé bí mo ṣe wà ẹ̀sìn. Wọ́n kọ gbogbo nǹkan tó yẹ kí n kọ, wọ́n kọ fún ara wọn. Wọ́n gba fóònù mi, wọ́n yọ wọn gbogbo ẹ̀, wọ́n scatter ẹ̀, wọ́n báǹdì ẹ̀ padà. So gbogbo nǹkan tán ṣàgbà bíi kóòmbù mi, bàtà mi, fóònù, aṣọ wọn ti fún mi padà. So wọ́n fi sí safe killing síbẹ̀. Ìgbà tí mo wá wọnú ibi tán fi mí sí, kò tí ì sí nǹkan kan. That is ọjọ́ tí mo débẹ̀, kò sẹ́ni tí mo lè sọ. Mo dákẹ́. Ó wá di ọjọ́ Monday. Wọ́n wá kan lẹ̀kùn ibẹ̀ pé kókókó sá. Wọ́n ní sir, what is it? Say get up. Anything tí bá ní síbẹ̀ yẹn kí n pick ẹ̀ pé I will not come back to this room again. Okay. I say I have nothing here. Mo dìde, mo tẹ̀lé wọn lọ. Ìgbà tí mo dé ibi tán ń gbé mi lọ, I stayed there for good 3 months. Wọ́n gbé mi jáde. Wọ́n á ní irú wàhálà wo lélẹ̀. Mo wá bẹ̀ sí ní ránṣẹ́ burúkú sọ̀gá wọn pé bá mi sọ fún ọ̀gá yín o, tí wọ́n bá wá gbé mi kan báyìí á ṣẹlẹ̀. Bá mi sọ fún every time tán bá ti gbé oúnjẹ wá ni màá máa ránṣẹ́ burúkú sí wọn.
ìgbà tí mo rí pé iṣẹ́ yẹn ò rán mo wá rí màá kan sọ Yorùbá sí mi torí wọ́n ń sọ Yorùbá sí yàn bẹ́ẹ̀ ó sọ Yorùbá sí mi ó sọ Yorùbá mo wá dá Yorùbá yẹn padà mo wá sọ pé bá mi sọ fún ọ̀gá tí ò bá wá gbé mi lénìí ọ̀la òkú mi nìkẹ́ wá gbé so bó ṣe di ọjọ́ kejì nìyẹn wọ́n ṣe pè mí nìyẹn pé who is Fáṣòótọ́ mo ní èmi ni wọ́n ní ọ̀yá mo jáde mo tẹ̀lé wọn even though inú mi ti ń dùn pé wọ́n fẹ́ fi mí lẹ̀ ni so ìgbà tí mo wá débẹ̀ ó wá ní kí ni mo ṣe mo ní kí ni mo ṣe àbí nǹkan tí mo ṣe tẹ́ fi wá gbé mi lẹ̀ sọ tí màá mọ̀ so wá ní kí ni o ṣe náà pé wàá ṣàṣọ nǹkan tó ṣe ìgbà tí mi ṣáà tètè dá lóhùn ó gbé mi lọ sí number 3 to their commander which they call ados ó wá ní kí ni mo ṣe mo ní kò yé mi o mo wá explain mo pe Tajudeen ó ṣe mí lóore mo wá pè pé wọ́n fi ẹ́ sílẹ̀ kí n kí ẹ o mo ní wọ́n dẹ̀ wá gbé wọ́n mú nọ́mbà mi lórí fóònù ẹ̀ wọ́n dẹ̀ wá gbé mi ní on the 16 mo ní dáì sọ ó wá ní get me their number bó ṣe lọ síbi tán kọ kíní sí ìgbà yẹn ó wá lọ mú nọ́mbà wọn wọ́n wá pè hello what did this man do to you that you went to their state and arrest ó ní hello sir that man is a juju man bí màá ṣe bẹ̀rẹ̀ agídí tiẹ̀ nìyẹn you are a juju man you are clinical get out you are the one doing something for them they fire them mo ní ẹ fẹ́ pa Nàìjíríà tán ni ó tún da November mo tún ránṣẹ́ wọ́n wá gbé mi wọ́n Yorùbá ọ̀gá nínú wọn ó wá gbé mi ó wá bèèrè lọ́rùn pé kí ni mo ṣe mo tún ṣàlàyé bí mo ṣe ṣàlàyé fún assistant director wọ́n lọ ṣe fídíò fún mi mo ṣe fídíò wọ́n bèèrè lọ́wọ́ mi number 1 kí n introduce ara mi mo introduce ara mi wọ́n ní kí n sọ story ayé mi mo ní ṣe story ayé mi lẹ mú mi sí ni okay mo sọ story ayé mi fún wọn wọ́n wá ní do you know who is Sunday Igboho mo ní Sunday Igboho mo ní mi tẹ̀ rí Sunday Igboho sójú rí wọ́n ní àwọn sígílẹ̀tì jákẹ́ẹ̀tì yìí mo ní jákẹ́ẹ̀tì tẹ́ ń wo wọn tí bí mi gbà tán ti ṣe mo ní wọn tí bí mi wọ́n fi ja ogun Mọdákẹ́kẹ́ mo ní mò ń rí mò ń kà torí mi ò ń ṣe kinní mò ń kà mo ní okay wọ́n ní you are the one that is doing chants for IPOB wọ́n ní IPOB the Biafra peoples Biafra mi ò gbọ́ wọn rí wọ́n ní okay in fact technology fi tún yé wọn pé mo ti lọ sí Imo State mo ní Imo State I have not been to Imo State in my life and I have not touched Imo State wọ́n kó àwọn ìwé kan jáde bíi 11 or 15 mo wo àwọn kankan bẹ̀ ó ṣe mẹ́ta tí mo lè kankan sí gbogbo story ayé mi tí mo sọ fún wọn àti mi ò mọ Ìgbòho rí inú TV mo ti ń gbọ́ àti tí mo ti ń rí mo kọ gbogbo ẹ̀ sílẹ̀ dáìsọ̀ tán mú mi sí ní odidi oṣù 6 now gbogbo ìyà yẹn ó wà lára mi ṣòkòtò tí mi ń wọ bẹ́ẹ̀tì sí mo wá gba okùn bẹ́ẹ̀ mo wá fi so àwa tán kó sínú ilé pẹ̀lú àwọn Boko Haram wọ́n kó wa sínú ilé pẹ̀lú Boko Haram we are almost 14 there nínú sẹ́ẹ̀lì kan náà ibẹ̀ ni gbogbo wa ti máa yàgbẹ́ ibẹ̀ ni gbogbo wa ti máa ṣu gbogbo wa ti máa tó wọ́n kó wa síbẹ̀ pa láìṣolè ó dẹ̀ sọ mi pé tí tóun bá dì mí wíwá ìpọ́ ọlọ́run á dì ó mú wọ́n á ní òkè kò sí wàhálà pé nǹkan tó bá ṣàfẹ́ ṣẹlẹ̀ pé màá rí so àwọn ọmọ tán kó ń gbà yẹn mo ti sọ fún kan ní wọn pé bá mi sọ fún lọ́ọ̀yà mi ò mọ ẹni tí mi ò ṣe ẹni tí mi ń jà mi ò mú gbó mi mọ̀ tí ò bá mi sọ fún lọ́ọ̀yà tó bá ti débẹ̀ pé èèyàn kan wọ́n á bẹ tí ò ṣe kankan o ìyẹn ló wá sọ fún lọ́ọ̀yà tí. ẹ rí i pé ọ̀rọ̀ yìí ní agbára. tó lákàkì. ọkọdà ó dẹ́rù bà mí àmọ́ mi àti ní sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí a ó padà wá sórí ẹ̀ nígbà tó bá yá mú lábala kejì torí ó jẹ́ kọ́kàn tèmi gan gbọgbẹ́. àwọn ìròyìn tó jáde láàárọ̀ ní lára ẹ̀ mẹ́fẹ̀dá ní àmọ́ èyí máa ń ṣeré. ẹ̀já tún lò yàn ká fi mú kí á kó ikó tún lè dẹrùn díẹ̀. kọ́lọ́ máa ṣàánú wa ni èṣù má ṣe mí má ṣe nìkankan èmi ò tí ń bọ̀ nínú padà sí o ọmọ 80 ọdún kan ọkùnrin ni tọ́jú ọmọ Italy ìyẹn ọmọ ìtàló ó mà ṣekú pa ìyàwó ọmọ ọdún 61. Kí ló dé? Nítorí owú jíjẹ ni o ó jowú wípé kò fún ní tibítibí ṣe kò jẹ́ kó ń ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ ló bá mọ̀ bínú tán ó bínú tán ló bá ṣekú pa ìyàwó rẹ̀ wọ́n wípé ifá rédùn gbé èèyàn rédùn mọ̀ ṣùgbọ́n kò sí fátá gbẹ́janlẹ̀ ìwàjà tí ò bá ti létùtù ọgbọ́ wọ́n ní ọmọbìnrin ò mọ̀ dímọ̀ nígbà tó ṣekú pa tó sì gun ìgbẹ̀yìngbẹ̀yìn ló bá lọ bá àwọn ará ilé ẹ̀ ìròyìn fi yé ni wípé àwọn ará ilé ẹ̀ rò pé bóyá ẹ̀fẹ̀ lásán ní í ṣe àwọn tó jẹ́ alábàágbé ẹ̀ rò pé bóyá eré pa lásán ní í ṣe wọn ò gbàgbọ́ ìgbẹ̀yìngbẹ̀yìn lọ̀rọ̀ wá tó ń fojú ara ẹ̀ hàn pé lóòótọ́ lárákùnrin yìí ló ti ṣekú pàyàwó ẹ̀ ẹ wo ìròyìn ẹ̀gùn ọ̀pọ̀ síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀
lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn ló ti tẹnu ka gbòrògbòrò póun ló ń ṣekú pàyàwó òun nítorí owú jíjẹ fún mi kínní yìí mo fẹ́ jẹ ẹran sọ́kun sí wọn fún ọ tóun ló wá tún fa kéèyàn ó ṣekú para ẹni ní owú jíjẹ kò dáa nìròyìn yẹn sọ ẹ wo ó wà níbẹ̀ falafala nínú ìròyìn tó jáde. sówú jíjẹ ni ká wá pè é. àwọn ti kọ́ níròyìn bàbá 80 years. àwọn lówú jíjẹ ni. ó ti ẹ̀dá ẹ̀yin ó dà. kọ́nà ṣàánú wa ẹ̀yin ìyàwó náà ẹ̀yin màmá ẹ̀yin mọ́mí wa ẹ máa fún àdádì o. èèbọ̀ ní bẹ́yọ̀ bá dàgbé ọmọ yógun jà. ṣùgbọ́n gbà mí ìgbà tá a bá sì wà láyé ẹ̀jẹ̀ àwọn ṣe. eléyìí náà wà bí yìí òun náà fẹ́ gba ẹ̀rín lẹ́nu mi díẹ̀ níbi tó ti di wípé Masari òun ló ti sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ Katsina wípé bẹ́ẹ̀ bá kú nígbà tẹ́ ń dojú ìjà kọ àwọn aṣèkọlù àwọn agbésùmọ̀mí ó ní ẹ wò ọ̀gá nìyí. Masari náà ló wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà wípé kí wọ́n gbáradì láti lè rí wípé wọ́n dojú àwọn aṣebíbọlẹ̀ lẹ́yìn tó sì ní kí wọ́n lọ wá ìbọn àtàwọn ohun ìjà olóró míì tí wọ́n mọ̀ pé àwọn lè lò láti fi lé àwọn aṣèkọlù dànù. Ìpínlẹ̀ Katsina lẹ́yìn tó jẹ́ ìpínlẹ̀ tí aláṣẹ Muhammadu Buhari òun náà ló ní ìpín tiwọn nínú ìkọlù àwọn aṣèkọlù ìpànìyàn ìjínigbé lẹ́yìn tó jẹ́ pé ìjínigbé gbowó títí lọ láàrin ibi ọdún méjì báyìí wọ́n ní ẹ wò ó jẹ́ ohun tí ẹ̀sìn Islam gbà gẹ́gẹ́ bí Masari ṣe sọ fún èèyàn láti lè dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ìkọlù tó wá ní o nígbà tó bá ti di pé nǹkan bá ti rí báyìí kéèyàn ó dìde kó gbèjà ara rẹ̀ kó gbèjà àwọn mọ̀lẹ́bí kó gbèjà àwọn ohun ìní ẹ̀ ó wá ní o bó bá ti pé ibi tẹ́ ti gbìyànjú láti dáàbò bo ara yín ẹ wá gbẹ́mìí mì ń bẹ̀ á jẹ́ pé a ó mọ̀ yín gẹ́gẹ́ bí akíkanjú pọ́tì kọ́bẹ̀ nìyẹn gómìnà ìpínlẹ̀ Katsina ló ní òun ṣe tán láti gbárùkù ti àwọn èèyàn ìlú Katsina tí wọ́n bá mọ̀ wípé àwọn lè ṣe ohun ìjà fúnra wọn láti máa lò ó láti lè máa fi kọjú ìjà sí àwọn aṣèkọlù. Bákan náà ló sọ̀rọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ bí àwọn ṣe lè rí àwọn ohun ìjà yìí wọ́n ní àwọn ṣetán láti gbárùkù ti ọ̀rọ̀ nítorí àwọn mọ̀ pé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Katsina ni wọ́n nílò ọ̀rọ̀ yìí láti lè tún mú kódà bẹ́ẹ̀ ni pé àwọn náà tún fi kún akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò pé àwọn náà dá ọ̀bára wọn tó rán ní àwọn òlè lájọ́ àwọn kalẹ̀ báyìí kí tàlùbọ́ kò wọ́ páwọn ò ní fẹ́ káwọ́ gbéra kọ́mọ́dà bẹ́ẹ̀ ni wípé wọ́n wàá gbélú àwọn látẹ̀yìn bí wọ́n ti kọ́ síbi ìròyìn yìí òun náà gùn ó kọjá bẹ́ẹ̀ níbi tí Masari ti sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ Katsina wípé bí wọ́n bá kú níbi tó ti gbìyànjú láti dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí ó ní a jẹ́ wípé akíkanjú ni wọ́n ọ̀gá ni wọ́n. omi tó tún wà ń bí ó fẹ́ẹ́ fara pẹ́ ilé yìí tí mo kà lẹ́ẹ̀kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn olólùfẹ́ ìfẹ́ dùn ìfẹ́ oyin mọ́ máa dùn ni. nínú ìròyìn wájú mi obìnrin kan mà ní ó tún gbé ẹni tó ti ń fẹ́ ńgbà kan ọkùnrin kan tó fẹ́ rí ó gbére ilé ẹjọ́ o kí ló dé ó wí pé ẹ wò ó ilé ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sí i nítorí pé ó ti fi nǹkan ọmọkùnrin ẹ̀ ó ti fi ojú ara tèmi o kódà kò sí gbogbo ẹni tó wá bẹ̀ kò gbà wọ́n mọ́ ń ṣe ni ó fẹ́ lúgbúlùgbú ni ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ nípasẹ̀ ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ ìyẹn Dakarai Mansedu ibẹ̀ ló ti ṣàlàyé oníṣẹ́ rí ńgbà tó ń pàdé ẹ̀ lọ́dún 2016 ìyẹn ọkùnrin tó ń fẹ́ ńgbà kan eléyìí tóun ò ju ọmọ ọdún 43 lọ ó wí pé ṣe rí Andy Tanyanwu kíní ọmọkùnrin ẹ̀ ó ní ojú tèdò lálọ́ ó wá ṣàlàyé ẹ̀ síwájú ó ní kì í máa ṣe kékeré kì í sì ṣe kèrémí ni o Sílíndílé Mangere ló kọ́ ọmọbìnrin ọ̀hún wá ṣàlàyé ọ̀rọ̀ ó ní kọ́lọ̀ kó ṣàánú wa ni. torí ibi tó ti ń kó àwọn ọ̀rẹ́ yìí. ó béèrè owó èlò ló béèrè. ó ní $9.518 ló nílò láti lọ fi ṣe iṣẹ́ ìtọ́jú abẹ tí wọ́n fi bóun mú gbogbo ẹ̀ padà bọ̀ sípò ó ní tọ́mọ bá fẹ́ wá ìrọ̀rùn mi níbi ó dé dúró báyìí ó ní gbogbo àwọn ọkùnrin inú wọn dùn. torí gbogbo àwọn ìròyìn tó ń fi ṣe lọ́wọ́ ẹ mọ̀ jẹ́sẹ́ rí ọwọ́ bíi tí tóbi ti múrò yẹn láàárọ̀ tèmi ẹja fìfẹ́ gbà bẹ́ẹ̀ tẹ́ mọ̀ pé àti múra ọdún ó yẹ ká lè mọ fìrà wa lọ́kàn balẹ̀ torí àwọn àkókò báyìí ẹ mọ̀ jàgbéra lẹ́mìí gbóná ní tí tóbi wá ṣe lórí ètò ìlénì àmọ́ kọ́ lọ́wọ́ ó ṣàánú wa ní. ẹja máa ṣe jẹ́jẹ́. ìfẹ́ dùn ọlọ́run ó ṣàánú wa. ó tiẹ̀ nífẹ̀ẹ́ lóun lò tó fi gbà fún un kí wọn bàbá ti gbà fún un. tẹ̀wájú látàpá bẹ̀rù. ẹ jẹ́ kí n míròyìn lẹ́yìn kí n fi tẹ̀sán tó yá bá ní adó tí tóbi àníkù òbí ilé ni àsìkò àṣìrànjọ́ mùsùlùmí tẹ̀ mọ̀ ní ìpínlẹ̀ Jigawa arákùnrin kan tó jẹ́ ẹni ọdún 16 Yusuf Subairu òun ni ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti tẹ̀ lórí wípé ó ṣekú pa ìyàwó rẹ̀ ẹni ọdún 23 Fatima Ado
wọ́n ní lákòókò èdè-àìyedè ráńpẹ́ kan náà ló mọ̀ ti ṣekú pa ìyàwó rẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ọjọ́rú ní ọjọ́ 17 oṣù yìí níbi tí wọ́n ti sọ lójú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ náà ṣojú ìyẹn Bàlúmà Mùtárì Balẹ̀ tó jẹ́ ẹni ọdún 75 ìyẹn ló jẹ́ ọkọ olóògbé lẹ́yìn tó mọ̀ pé ní àló òun ni wọ́n ní ó fi igi ó fi gbá ìyàwó rẹ̀ lórí lákòókò ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. arábìnrin kan ló lò wá wípé kóun tẹ̀ bá wọn parí ìjà àmọ́ gẹ́gẹ́ bí ọ̀tọ̀ sọ wọ́n ní ìbùkún ní fún olùlàjà nítorí yóò forí gba ọgbẹ́. kódà arábìnrin yìí tó wá làjà yìí ó fi ara gbọgbẹ́, kódà wọ́n ló ṣèṣe kọjá àlà àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn arákùnrin yìí ó mọ̀ fi igi ó mọ̀ fi pa ìyàwó rẹ̀ yìí kí wá ní tó fa ìjà wọn àti wípé kí inú tó dé tó fi jẹ́ pé ẹni tó tún wá làjà òun náà tún fara gbá ń bẹ̀ kọ́lọ́hún ṣàánú. ẹ wo ìròyìn ẹ̀yìn náà láǹfààní ẹ lọ wò yókù ẹ̀ Daily Post òun ló post ẹ̀ síta. ọjà àwọn ìròyìn yẹn wọ́n ṣèpọ̀ ń bí bá a ti ń mú lẹ́yọkọ̀ kejì. ìròyìn kan wà ọmọ ọkùnrin kan ni ọmọ ọdún 23 ni. ìròyìn fi yé wa wípé ńṣe ni wọ́n ti gbé lọ sí iwájú ilé ẹjọ́ fún bí ó ti jí alùpùpù gbé. iléeṣẹ́ ọlọ́pàá ló ṣàlàyé ọ̀rọ̀ sóde wípé orúkọ ẹ̀ á máa jẹ́ Anthony Kẹ́hìndé Adó Èkìtì nílé ẹjọ́ kan tí wọ́n gbé lọ́wọ́. wọ́n ṣàlàyé pé òun nífẹ̀ẹ́ ó sì kúndùn kó máa jí alùpùpù gbé. ọwọ́ padà bá agbèfọ́ba ìyẹn Sergeant Sodiq Adéníyì òun ló ṣàlàyé ọ̀rọ̀ fúnlé ẹjọ́ pé ẹ máa wọ ọmọkùnrin já ń wòye ó jẹ̀bi ẹ̀sùn náà. wọ́n ṣàlàyé eléyìí nínú ìgbẹ́jọ́ ọ̀hún lóṣù tá a wà yìí náà ni wípé ó ti ṣerú ìwà bẹ́ẹ̀ tó sì ti dánrú ẹ̀ sọ̀rọ̀. wọ́n ní ọ̀kadà náà òun ló jẹ́ ti èèyàn kan tí ń jẹ́ Yakubu Hasan. wọ́n ní owó yẹn tó ẹgbẹ̀rún lọ́nà 200 ìyẹn náírà eléyìí tí n tó jí gbé ọ̀hún tó. wọ́n ṣàlàyé wọ́n ní ṣùgbọ́n o wọ́n ní ẹni tí wọ́n fẹ̀sùn kàn sọ pé àlóhùn ọ̀jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun mọ̀ ní. ìròyìn ẹ̀ pọ̀ ń bẹ̀ bí n tí ìdájọ́ májísírèètì ṣe látọwọ́ ẹni tí í ṣe adájọ́ Mojísọ́lá Sàláù ó ṣàlàyé ọ̀rọ̀ jáde wípé kán tiẹ̀ kọ́ lọ òun lè láǹfààní àti fààyè kí wọ́n gba onídùúró ẹ̀ náà pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 50 náírà àti onídùúró kan ṣoṣo ń gírò. wọ́n wá sún ìgbẹ́jọ́ náà síwájú dọjọ́ 26 oṣù kínní ọdún tó ń bọ̀ wípé ìgbẹ́jọ́ yẹn yóò tún máa ṣe bẹ́ẹ̀ tẹ̀ wájú. ìròyìn yẹn Punch ló gbé ó gbé síta lóní pọ̀pọ̀pọ̀ láàárọ̀ òní. gbogbo ìròyìn tí ń dé sí ọ lọ́wọ́ láàárọ̀ yìí kódà ó ní agbára. ó lágbára. ọ̀gá tó ń kúndùn kọ́mọ jẹ́ ọ̀kadà gbé ọlọ́run ṣá. ẹ wò lápò ọ̀dọ̀ tèmi ìròyìn eléyìí ni màá fi kájí ẹlẹ̀ nítorí àkókò wa. ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Abẹ́òkúta ìyẹn ní Ìṣàpọ̀ ní ọjọ́rú ló ti fi arákùnrin kan Monday Ọláìtàn ẹni ọdún 19 ó ti rán lọ sí ẹ̀wọ̀n oṣù 6 pé kó lọ́mọ gbatẹ́gùn bẹ́ẹ̀ lórí wípé ó jí owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 100,000 naira lọ́wọ́ ẹni tó gbà á síṣẹ́. adájọ́ ilé-ẹjọ́ májísírèètì arábìnrin Ọlájùmọ̀kẹ́ Ṣómẹ́fun òun náà ló rán Ọláìtàn lẹ́wọ̀n lẹ́yìn ìgbà tó bẹ̀bẹ̀ wípé ó mọ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án àmọ́ wọ́n wá ní ó láǹfààní láti sanwó ìtanràn tó jẹ́ 100,000 naira. ẹ wò ó ṣó ní báyìí arákùnrin yìí ni wọ́n ti ní wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ti 100,000 yìí ó di láti inú ọkọ̀ tó jẹ́ ti arábìnrin yìí tó jẹ́ ọ̀gá rẹ̀ àmọ́ ṣó wá padà wá sanwó ọ̀hún àbí àwọn oṣù 6 ló mú. ẹ láǹfààní kẹlọ́ka yókù ròyìn náà lójú òpó ti Daily Trust. ọ̀dà ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lélẹ́yìí ẹ jẹ́ ń sáré fún yín ní ṣókí. àjọ NFF mọ́nì wọ́n ti yan akọ́nimọ̀ọ́gbá tuntun fún pẹ̀gbẹ́ gbọ́bọ̀lù Super Eagles kí ló kọ ẹ̀ Jose Peseiro onípòpẹ́ wọ́n ní òun gan ni yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun bí ọ̀rọ̀ dé dúró ẹ sì mọ ẹni tí í ṣe ọmọkùnrin gbọ́bọ̀lù Super Eagles tẹ́lẹ̀ rí tán ní kò máa fìdí ẹ̀hún ìyẹn Augustine Igboho'S òun ni wọ́n ti ní òun ní tiẹ̀ yóò máa délé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní wọ́n jọ ti ṣẹ́pọ̀ ni nínú ìdíje ti AFCON 2022 tí ó wáyé ní Cameroon. ẹ wo Punch náà ló gbé jáde láàárọ̀ òní lóní pọ̀pọ̀pọ̀m o. ẹ wo àwọn ìròyìn tá a kó wáde wọ́n pọ̀ àmọ́ bàbá náà mọ mẹ́nubà ó ṣeéṣe kó jẹ́ pé ibi láwà títí tílẹ̀ òní ó fi ṣú àmọ́ kó mọ̀ wá rí bẹ́ẹ̀ ká mọ̀ bópò lọ́lẹ̀ olóró ẹ jẹ́ ká gbìyànjú ká bọ́ sókè lọ́hùn bàbá lọ bàbá padà á mú ẹyọ kan nínú àwọn ìròyìn tá a ti kà sétí gbọ̀yìn kápọ̀ ọjọ́ pẹ̀kẹ́lú ká mọ̀ fi ti ń lọ ọjọ́ wọn aláyọ̀ náà ni ẹ kú kalẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yẹ yan wa
mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà látàpá abẹ yẹn látòkè lọ́hùn-ún àti dé náà nìyẹn lábala kejì nínú ìròyìn ojúmọ́ aláyọ̀ wa níkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV pẹ̀lú akẹgbẹ́ mi àánú olúwapọ̀ adéọlá níbi ọ̀rọ̀ dédú yìí a wo amúròyìn kan wá a sì tún wo fọ́nrán kan ìyẹn eléyìí tẹ láǹfààní àti rí tí wọ́n ti dáadáa Ìfásòótọ́ ti sọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ̀sùn kàn wípé òun gan ni babaláwo fún Sunday Adéyẹmọ tí mo yẹ mọ̀ sí Igboho'S ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn náà wọ́n fẹ̀sùn kàn ọ́ wọ́n tún wá gbé ọ wọ́n á yẹ ilé ẹ̀wò wọn ọ̀bá kankan àgbàtà tó gbé ọ ní pàkàyàká ó ṣàlàyé ọ̀rọ̀ pé wọ́n gbé ọ ní pàkàyàká ó ní tẹ́ bá ń tẹ̀wọ̀ àwọn tó wá láwùsá ni. ó ní bóyá ìkànnù àbí méjì ló gbọ́ Yorùbá. ó ní ẹ wá wò ó dá nígbà tó bá jẹ́ pé nínú èèyàn mẹ́wàá ibi tí èèyàn mẹ́jọ bá ti wà kí ni èèyàn méjì yòókù fẹ́ sí. kò sí ní tó fẹ́ sí. ìyẹn túmọ̀ sí pé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yà Yorùbá ṣe ti ráyé wa lóde. ṣé ẹ rí alóde bí. Haúsá ní darí wa. ok tábà wá ní pé àwọn Yorùbá bẹ fẹ́ sọ̀rọ̀ gan ṣé ẹ rò pé wọ́n lẹ́nu lọ́rọ̀ kò ṣe é tiẹ̀ sí tí wọ́n sọ torí wọ́n ti wulẹ̀ gbin ọ̀rọ̀ kàsáwọn náà nù àti wípé gan ta ni ò mọ̀ pé àwa náà la máa ń ṣe ra wa àbí o àwa náà látùmọ̀ tọpinpin ọmọlàkejì ìyẹn bẹ́ẹ̀ ẹ wá wú máa wo ọ̀rọ̀ Ìfásòótọ́ dáadáa tá à ń sọ yìí ẹ wo bọ́mọ ọkùnrin yẹn ti ń sọ̀rọ̀ wọ́n tì mọ́lé fún adúrú oṣù bíi mẹ́ta yẹn torí kí ni. lẹ́yìn ọjọ́ bíi mẹ́ta tó ti kọ́kọ́ lò ṣáájú ni. kí lẹ̀ṣẹ̀ rẹ̀ àìgbọ́ ẹgbẹ́ kúrò látẹ̀kìtì ẹgbẹ́ lọ nígbà ya ẹ ló di Àbújá ó lò ní a kí náà fẹ́ lọ ṣe l'Àbújá láì wọ́n ń pín wọ́n bẹ̀ ẹgbẹ́ lọ Àbújá ìgbẹ̀yìngbẹ̀yìn náà ẹ wò á tiẹ̀ dúpẹ́ wọn padà fílẹ̀ wọn ṣe kó parẹ́ ṣùgbọ́n síbẹ̀ ṣó dáa. tóṣù mẹ́ta tiẹ̀ dánmọdé oṣù. yóò dàbí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni láìwẹ̀ láìsí ọmọdé tí a má ti mọ̀lé o. tóṣù mẹ́ta tiẹ̀ wájú oṣù kékeré àwọn mọ̀lẹ́bí gòmọ́bí tó wà wọ́n ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọn ọ̀jọ́ kàn sọ́lẹ̀ gangan wọ́n ní gbogbo tó tiẹ̀ fẹ́ kóhùn sọ gan wọ́n ní fúnra wọn báyìí ni wọ́n kọ sílẹ̀. ṣé wàá ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Igboho ya náà wá bíi pé ń gbọ́ ṣe ọmọ Sunday Igboho rí lẹ́ni tí olóhùn ò rí rí pé òun ò tiẹ̀ lọ àwọn òpàdé rí ẹ̀yìn ẹ ti bẹ̀yẹn wò ó ní Tajudeen láyẹn òun ẹni tó mọ̀ tóun sì jẹ́ olùrànlọ́wọ́ Sunday Igboho tóun tún súnmọ́ Sunday Igboho ó ní kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹ̀wọ̀n tí wọ́n fojú ẹ̀ rí ẹ tún wá wò ibi tí wọ́n á bọ̀rọ̀ lọ lélẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì dúró wọ́n wò. a ṣe nǹkan kan sọ̀rọ̀ ẹ̀. wọ́n wò Sunday Igboho náà wà níbi tó wà yẹn wọn ò ṣe nǹkan kan sí i bí ìgbà tí ò kàn wọ́n. wọn ò tiẹ̀ fẹ́ torí lójú tèmi o èròǹgbà tèmi tí mo rí ni pé wọn ò fẹ́ kí Sunday Igboho gbérí mọ́. ìmọ̀ náà wá dùn ọ́ lọ. maybe ṣẹ́fẹ́ kí ó di àsìkò yìí ni. wọ́n fẹ́. ìjọ tó wá wálé ẹ̀ ṣe bá gbọ́ lára ń tọ́sọ káwọn kan sọ wọ́n láwọn kan ní yálà láàyè ní tàbùkù ńṣe ni kí wọ́n kọ̀ ẹ́ ṣe wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn Ọlọ́run jù wọ́n lọ. ọkùnrin lòun náà ńgbà tí ò bá sọkùnrin mọ́ lé a máa sọ ó yìí sọ ó ní ẹ̀mí òun ó lọ́nà ọba lórí lọ́wọ́ ní kò sí lọ́wọ́ ẹnikẹ́ni. bí ẹ bá ṣe pọ́ wọn náà ló wà ní mi ò rò pé wọ́n fẹ́ kó di àsìkò tá a wà yìí. ẹ tún wá fẹ́ ṣe gbogbo àwọn ẹ̀ka tó tún fẹ́ yí ká àtàwọn míì gan tẹ́ bá rí bí ìgbà tó yẹ pé ẹ wò pé kẹ́ ẹ gé gbogbo ẹ̀ ìgbẹ̀yìngbẹ̀yìn ní yúlòkù àdá o ṣẹ́rí ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ bá ń wò sùn lórí eléyìí bí ẹni ọkọ̀ jálẹ̀ yóò kù díẹ̀ o yóò sì kù díẹ̀ káàtó. wọ́n kọ̀ gba gbogbo èròǹgbà wa wọ́n gbà mọ́ wa lọ́wọ́ wọ́n wà gbé padà fẹ́ẹ̀kì. ẹ̀yin sì ni ó dùn jù nígbà bá yá ẹ kàn lè rò pé kàn ní kàn yín ni yóò kàn yín torí náà tí ọ̀rọ̀ Ìfásòótọ́ dáadáa yìí ó jẹ́ àpẹẹrẹ kan wípé ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ jẹ́ kẹ́nu wá túbọ̀ kó ká sì múra dídé. wọ́n bá ní òkà àwọn òòrùn torí Saheed Òṣùpá
bàbá ní kó kàn wá a lè sọ yóò wà kẹni tó kàn wá tó bá sì ti kẹni tó kàn wá tá kí ló ó ti kàn wá náà nù ká tiẹ̀ wá ṣàánú àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn lórí mo mọ̀ páwọn náà bọ́wọ̀n bá tiẹ̀ ni wọ́n mọ̀ wọ́n bá díẹ̀ nínú tí tó wá dáa káwọn tó mọ ẹ̀yin àwọn bàbá wa dé sọ àjàrà àwọn ọmọ lẹ́yìn wá kan. ẹ wo bó ṣe ṣekú pààyàn ní ilẹ̀ Yorùbá àti káàkiri yìí ẹ sọ fún mi ẹni tó bá kàn ló mọ̀ Ọlọ́run ní jẹ́ kí ibi kàn wá ó dáa náà ṣe bí àwọn àgbààgbà àwọn adarí yẹn wọ́n máa ń rò pé bóyá kò ní kàn ṣe bí agbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú àwọn ìròyìn kan tó jẹ jáde pé wọ́n ṣekú pa àwọn tó jẹ́ tó wà ń kó agbára kọ̀ọ̀kan agbọ́ bí àwọn agbébọn bí wọ́n ti ṣe pa àwọn lára mọ̀lẹ́bí wọn a rí bí wọ́n ti pa àwọn ọmọ wọn ìròyìn pé ẹ máa ń tẹ̀lé wa nínú àwọn ìròyìn gbogbo ó máa ti rí àwọn nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n ṣé kò máa kàn ilé díẹ̀ ó kàn lọ́rẹ̀ bẹ́ẹ̀ bá múra ẹ wò ó ṣùgbọ́n ohun tó tọ́ ló tọ́ ohun tó sì yẹni ló yẹni ẹ jẹ́ àṣẹ tó yẹ wá kó lè fi yẹ wá lórí tí ẹ bá sì ṣe lónìí ìtàn ní gbọ́dọ̀ la ètò òsèlè gbàgbé ẹ̀ láyéláyé ẹ wò ó àwa sọ tiwa níkànnì BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV lónìí ẹ jẹ́ ká máa ṣẹ́nu ró bí abadé yìí ṣùgbọ́n ká tó wá ṣẹ́nu ró tán pátápátá ẹ má gbàgbé sinimá yẹn májẹ̀mú Amẹ́ríkà ó ti yẹ yín májẹ̀mú Amẹ́ríkà ẹ fẹ́ mọ̀ tí májẹ̀mú jẹ́ ẹlòmíì kò mọ̀ tún mọ̀ májẹ̀mú ẹlòmíì kan gbọ́ ni kò tí ì mọ̀ ìwọ lọ wò ó tó bá wò wá mọ̀ tí à ń pè ní májẹ̀mú yàtọ̀ sí àdéhùn o. ẹlòmíì tiẹ̀ gbọ́ àmọ́ wọn ò mọ ìjìnlẹ̀ májẹ̀mú tó gbé májẹ̀mú ró. àdéhùn wà májẹ̀mú wà májẹ̀mú lélẹ́yìí tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí ìkan jinlẹ̀ jù kọ́lọ̀. mọ bẹ̀ tán jù bá ń lọ. mọ ṣeré. mọ sọ jù bá ń lọ. àánú olúwa bọ̀. ẹ mọ̀ pé gbádùn ẹ̀gbá tí o wò. ó ti fẹ́ wọ mọ sọ jù bá ń lọ. wọ́n ní àwọn ṣẹ́nu ní abàdé yìí. ẹ wo ìpè ìpéjú lára fìlà bí fìlà bá kọjá pé ìpéjú á di bàbá ṣé ò sí nǹkan gele gan gbọ́dọ̀ kọjá pé ìpéjú á di mọ̀mọ́ ẹ wá ń bí ṣé ò sí ṣòro ẹ wo ibi láti máa ṣẹ́nu dédé síbí níbi tá a dé dúró àtijọ́ pẹ̀kẹ́lú ẹ sì ti gbọ́ àwọn òròyìn lè ta kà fún yín láàárọ̀ tòní tó yàtọ̀ lára ọ̀tọ̀ tó ń kanlẹ̀ kókó bí ìgbìyàn kókò nú òkòkò títí àdókòókò létí gbogbo yín ẹ kú kalẹ̀ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi o Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà náà rèé ẹ ṣeun púpọ̀ tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ẹ sì ń wò wá lóòrèkóòrè yọ yẹyin o kò ní yẹlẹ̀. agbára Ọlọ́run yóò yẹyin kò ní yẹlẹ̀ títí ọ̀la tá ò tún mọ pàdé lórí ètò Ojúmọ́ Láyọ̀ tọ́lá yìí náà á yà lára ọ̀tọ̀ ẹ̀yẹn ṣàgbìyànjú kẹ́ mọ́mì sí ẹ̀ nítorí pé kí ni yóò lè ké kàdú ojú tèmi lọ títí dìgbà tá ò tún wọn máa pàdé ẹ gbìyànjú kẹ́ máa tẹ̀lé wa láwọn ojú òpó wa káàkiri kó má dàbí ẹni wípé àwọn kankan wà tẹ̀ míìsì kò ní dákẹ́ míìsì kankan ẹ má kárí ẹ̀ over 59 unit course irọ́ ẹ má pàdánù ẹ̀ rárá títí táwọn máa fi pàdé Àánú Olúwapọ̀ Adéọlá ló kọ tèmi jẹ́ ire o. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV èdùn ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.